نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد adúgbẹ́ fólúwọ́ bá wá a sì tọrọ àlékún ìkẹ́ àti gẹ̀ ọmọ bọ́gá wa aṣíwájú wa annabuwa Muhammad sallallahu alaihi wasallam kí a ti gẹ̀ náà ruwa masajọ́ kárí gbogbo àwọn ará ilé àtàwọn sọ̀hábí annabi òfíwá lórí gbogbo ẹni tí bá ń tẹ̀lé lánàá wọn tí ó fi dìjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama olúwa gbogbo ojú tí ń wò yìí àtẹ̀tí tí ń gbọ́ wa àtàwa náà olùwàdákùn má yọ àwa náà kó ní ojú olórí rẹ̀ yìí o Allahumma amin pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bọ́fẹ́ bọ́ pé eléyìí ni halkọ ẹlẹ́ẹ̀kejì oṣooṣù yìí níbí àmọ́nilá lákọ̀ọ́kọ́ tàá bẹ̀rẹ̀ sí ka tíra tí ń bẹ wájú mi mọ̀bẹ̀lọ́n subhanahu wa ta'ala gbogbo ìta ti gbọ́ àtèyí tí a gbọ́ lónìí náà àtèyí tá tó máa gbọ́ Olúwa mọ́sàájọ́ sí wá láǹfààní mẹ́jọ máa pa etí kan wọlé kó máa gbà kejì jáde Olúwa jẹ́ ó wúlò fún wa ìta bá gbọ́ ń bẹ̀ jẹ́ a lè lòó torí ń bẹ̀ lórí rẹ̀ wá wà ní ayé àti ní alkiyama al'alu wal ashab àwọn fámílì annabi sallallahu alaihi wasallam àtàwọn tọ́lọ yíyàn tí wọ́n kún tí wọ́n pẹ̀lú rẹ̀ láti jí sí ọlọ́run àwọn là ń pè láwọn sọ̀hábí annabuwa Muhammad sallallahu alaihi wasallam ahibba'u la a'da ọ̀rẹ́ ni wọ́n olólùfẹ́ ara ẹni ni wọ́n ìṣọ̀tá gbogbo ẹni ó bá fẹ́ máa kúrò fáyé wípé Abubakri àti Aliyu àbí Umaru àti Alhassanu ọmọ Nabi sallallahu alaihi wasallam iná àtomi ni wọ́n o wọn ò gbọ́dọ̀ pàdé o kò rí bẹ́ẹ̀ pẹ̀lú àkọọ́lẹ̀ tí ọ̀yàrantí òun náà làkọlé tí ràtà fẹ́ máa kàyí kọlọ̀nkọ́ dákun kọmọjá sọnù pẹ̀lú àwọn tó sọnù ọ̀nà àti sọnù òjìnà ọlọ́mọjá wọ sọnù ni ọ̀kanú àwọn àgbàfà alimamu Mujahid rahimahullah ẹnu wọn láti gbọ́ tí wọ́n máa pé la adri ayyan ni'matayni a'zam an hadani Allahu lil islam aw an najjani min al ahwa alimamu Mujahid ni mo fẹ́ lè mọ́mà èwo ló tóbi jura wọn lọ ní oore méjì tọ́lọ́run ṣe fún mi oore kíní àti kejì bí n bá gbé wọn sẹ́gbẹ̀ ara wọn Al-Imamu Mujahid ni mo fẹ́ lè mọ́mà èwo ló jura wọn lọ ń bẹ̀ kí lórí àkọ́kọ́ Ọlọ́run ṣe wá mùsùlùmí oore ní bọ́ọ̀ bá máa o wallahi oore ni o kóńkálukú náà ṣe alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run an hadani Allahu lil islam kọlọ̀n tí ẹ̀fí mímọ̀nà
mo jẹ́ mùsùlùmí mo wà nínú ìjọ la ilaha illallah ọlọ́run ọba kan náà ní sí ní ń pè kò pé méjì mẹ́ta mẹ́rin máa ń lọ́wọ́ alhamdulillah alimamu Mujahid lórí àkọ́kọ́ nù tí lórí ẹlẹ́ẹ̀kejì annajjani min al-ahwa mo wá ń ṣe ìsìláàmù náà kò sí ìsìláàmù onífẹ̀ẹ́nú ń ṣe ìsìláàmù onífẹ̀ẹ́nú ń ṣe ìsìláàmù tó nírọ́nú bọ́lọ̀ ti fi rán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tóun náà jíṣẹ́ lójú àwọn sọ̀hábà rẹ̀ àwọn tó lọ yẹ́ tí a sọ ní oṣù tó lọ pé àwọn sọ̀hábà Ànábì tó bá Ànábì gáyé àwọn kí wọ́n chúùsì ìgbà táwọn ó wáyé ó wu Ọlọ́run ló ṣà wọ́n lẹ́ṣà pé ẹni mo fẹ́ràn jù ńgbà tí ó bá wáyé tí ó wá jáyé ìgbà òun náà wọ́n bí wọ ìgbà òun náà wọ́n bí wọ ìgbà òun náà wọ́n bí wọ ìdí ń jẹ́ sọ̀hábà ojú báwọn lọ ta ni irú bẹ́ẹ̀ ò ní wù nù wa náà ẹni Ọlọ́run bá wá ṣà lẹ́ṣà yìí káwà mọ̀ fún bọ́lọ̀ ti fẹ́nu ẹ̀sà làwọn sọ̀hábà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni tọ́lọ̀ bá ní ọmọ ṣe ìsìláàmù tí ò nífẹ̀ẹ́nú tí ò ládádálẹ̀ tí ò máa ṣe lọ́nà míì tó yàtọ̀ fún bá Ànábì ti ṣe tí ẹ oore ni o wàláhì oore ni o òní Al-Imam Mujahid ní mo fẹ́ lè má ma èwo ló tóbi jù nú oore méjèèjì Al-Imam Ibn Kathir rahimahullah nínú tírà àwọn ńláńlá tí wọ́n pè ní al-Bidayatu wan-Nihaya àti bẹ̀rẹ̀ àtòpin gbogbo ẹ̀ ni wọ́n kọ sínú tírà yìí al-Bidayatu wan-Nihaya inú tàn tí wọ́n kọ sínú tírà yìí wọ́n lárákùnrin kan bẹ inú àwọn tí máa bọ iná àwọn tá ń pè ní Májúsí iná lọ́lọ́run lọ́dọ̀ tí wọn lọ́nkọ́ má jà sọnù mọ̀ ń sọ ń bì kan ní àìpẹ́ yìí ní Sunday tó lọ yìí ní Súlèjà lẹ́gbẹ̀ẹ́ Àbújá mo ní bẹ́yàn ọba mọ́ ju pé Ọlọ́run ò jẹ́ ọgọ̀ pẹ̀lú ìsìláàmù tó ṣe yìí ọtọ́pẹ́ o gbogbo ẹni tí ń ṣe nǹkan míì tí ń ṣẹbọ wọ́n gọ̀ o bẹ́yàn ọba wá gọ̀ ó níná lókù tó wọ́n máa bọ lọ́lọ́run bẹ́yàn ọba wá gọ̀ ó níbi odò tí wọ́n fọ ìgbẹ́ tí wọ́n fọ ìtọ̀ tí ó gbópo ajá òkú adìẹ lọ kéyàn tó gbóhùn náà lò wọ́n lọ bẹ̀ pé òun ọ̀rọ̀ ọmọ bí Ọlọ́run tó la wá ń bí gbogbo ọ̀rọ̀ àgọ̀ báyìí ọlọ́mọjà padà síbẹ̀ o arákùnrin yìí ó wà náà àwọn Májúsí ńgbò ṣe ọba ara wọn kan wọ́n ń ṣe wá sí pé wá gba ìsìláàmù èyí tó ń ṣe yóò dáa ọba tẹ̀lé wọn ẹpá àwọn àwọn olókó sí lọ́wọ́ ọlọ́mọjà kọ́wọ́ àwọn jẹ́ ọmọ ṣépè láwọn sọ̀hábà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ tó kọ́wọ́ lù ta wà iná ọlọ́mọsá là wọn ọ̀sánjò ní iná mo ní scholarship lẹ́lòmíì wà lọlé kọ́wọ́ ọsàfẹ́ kó Nàìjíríà yìí ń kìlọ̀ fẹ́yìn náà Nàìjíríà yìí lè mọ́bí tí wọ́n bá ní ọwá o lè lọ bí ó padà lè jù báyìí lọ o ibi tẹ́yìn ó ti gba àlìkìyámà yàn jẹ́ ó lè jù èyí tó ń fi ara mọ́ Nàìjíríà yìí lọ o arákùnrin yìí bọ́ sọ́wọ́ àwọn ará bí ìtàwọn ọmọ kéwú ní pé orí nígbà tí Abubakar ṣe báyìí nígbà tí Umaru ṣe báyìí nígbà tí Usmanu ṣe báyìí kéwú tí wọ́n ń kọlù ọ̀kẹ́nù àwọn àlùfáà Al-Imam Ibn Kathir ní ọwá kọjá ọba bá láàrin wọn ni ìyá yìí ló tún wà oníbẹ̀ ní àwọn tí Ọlọ́run ti fọ̀nà ma wọn ọ lè mọ̀nà o ẹjẹ́ ń wí bó jí wí ó ní intaqalta min zawiyatin fin nari ila zawiyatin ukhra kunta majusiyan ta'budu an-nar fa asbahta tasubbu Aba Bakrin wa Umar intaqalta min zawiyatin fin nari ila zawiyatin ukhra bó ti rí nù àfá lọ rí ọ̀rọ̀ rẹ bí ìgbà tí èyàn yí hà padà nù náà ni ọfẹ́ ẹgbẹ́ ọ̀tún lélẹ̀ tẹ́lẹ̀ ọwá fi ẹgbẹ́ òsì lélẹ̀ àbò okó láńgù kan ọbọ́ sí áńgù kan ọ̀ ń bọ náà okó ń bí iná bíbọ àwọn ẹni Ọlọ́run pọ́nlé tí wọ́n lọ dáa jù náà àlùmọ̀ yìí lókù tí wọ́n ń ṣépè fún intaqalta min zawiyatin
ìnárí ìlà záwíyà tí ọpa àdánù náà ni o ọlọ́mọjà apá àdánù náà mọ́ ti àjẹ́ àwọ̀ rárá belé kíyàn ọmọ wá change àkórò pé dáadáa lòun ṣe orí ẹ̀ ní tíra tá bẹ̀rẹ̀ lónìí ni ó ṣàlàyé àwọn sọ̀hábí ànábì àtàwọn ará alẹ́ ànábì kí làwọn ẹ̀rí tí ó jẹ́ àmà pé àwọn èso ń jà o ọ̀rẹ́ ni wọ́n o wọ́n èso ọ̀tá o àwa mùsùlùmí gidi àwa làwọ́ ọmọ yàtọ̀ láàrin wọn o gbogbo wọn lásáájú wa o àpẹẹrẹ tẹ́ẹ̀fì tó fi mọ̀ pójú ọ̀nà lọ wà bí gbogbo àwọn sọ̀hábà bá jọ́gá rẹ̀ bí mùsùlùmí ti rí láàrin àwọn ẹlẹ́sìn yòókù náà ni wọ́n náà rí wọn ní a bá dákọ̀ ànábì Mùsá nìsìn kí ló wí alayhi salatu ní a bá dákọ̀ ànábì Ìsá ńkọ́ alayhi salatu wassalam ní a bá dákọ̀ ànábì wa Muhammad ńkọ́ sallallahu alayhi wasallam la nufarriqu bayna ahadin mùsùlùmí lẹni tí ó mọ̀ yà tí è ṣe yàtọ̀ láàrin àwọn ẹni ọlọ́run tọ́lọ́run rán sáyé àwọn ànábì ọlọ́run ṣe wá rí láàrin àwùjọ tàwa mùsùlùmí náà kí ló kọ tí wá la nufarriqu bayna ahadin min sahabatihi àwọn èso pinya láàrin àwọn olórí ire èèyàn tọ́lọ ní ọba ànábì gbáyé o àwọn sọ̀hábí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ogbẹ́ tí ń bá yíyàn pẹ́ nìkan lọ dá ẹnìkan ní ọ̀dánú wọn ọ̀nà orí ibú ni ọlọ́mọjà bá wọn sí o bí ìgbà tí èèyàn yíha padà nù náà ni bọ́bá ipọ́ kan ló ń ṣe tẹ́lẹ̀ ó ń ṣe súfí o tún di ṣíà lógigi èèyàn yíha padà ní òkè kó ń bí ọyẹ ó kó o ọlọ́mọsá fọ̀nà mọ̀ wá o gbogbo ẹni ó ti ṣìnà ọlọ́mọsá dá wọn padà sójú ọ̀nà kò sí ọ̀nà ń bè kan jọ náà ọlọ́run wí báyìí ànábì ṣe báyìí kí ni mo wí jàmá ọlọ́run wí báyìí ànábì ṣe báyìí bó bá ti yẹ lẹ́yìn yíhun àṣẹ irọ́ ẹ̀tàn lókùn ọlọ́mọdé àkó ọwọ́ torí náà pẹ̀lú ògbó ọlọ́run a bẹ̀rẹ̀ sí ní ka tírà náà báyìí bí ibnillahi alhayy alqayyum wa nas'aluhu at-taysira wa at-tawfiq wọn bẹ̀rẹ̀ láti bí muqaddima náà ni àbí ọ̀fẹ́ yọ̀ kan lẹ̀ kí wọ́n má kárí náà المقدمة الحمد لله رب العالمين صلى الله وسلم على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد فقد عاد الحديث عن الشيعة والتشيع جددا في الأوساط مجددا في الأوساط العلمية والدعوية الآخرة الأخيرة وأخذ هذا الحديث من ناحية مختلفة ولقد آل الأوان لكشف القناع الحقيقة لكشف القناع الحقيقة الدامغة ألا ọ̀dá ó tó bá wọn náà já túnmà yíò náà ọ̀pẹ́ fọ́lọ́run lẹ́ẹ̀kan sí àlékún kí á jẹ́ ẹ̀kọ́ bá annabuwa Muhammad sallallahu alaihi wasallam فقد عاد الحديث عن الشيعة والتشيع ẹ̀rí láìpẹ́ jọjọ́ òfin mọ́gbàtà ń lò lọ́wọ́ iná àwọn tààrò kó ti yé àwọn kan tún fẹ́ dàrú ọ̀rọ̀ pé gbogbo àwọn sọ̀hábà nẹ́bì ní Nàìjíríà tá wà yìí nílẹ̀ Yorùbá tá wà yìí àdàgbà mọ́ bẹ́ẹ̀ ni ọ̀sẹ́ nìkan tí yíyàn kan pọ̀sìn pé sàábé kan ló dá ọ̀kan ní ọ̀dá ọ̀gbá ẹnu tí wá àmọ́ngbàtà dánwò dé táwọn kan tó níbi tí kéwú kànnù tó láàṣì agbọ́dọ̀ wá kéwú tí ó sàlàyé rẹ̀ yìí o tó fàtíra yìí nù laqad aada alhadithu an ash-shi'ati wat-tashayyu'i mujaddadan ó ti dé tuntun níta àti gbàgbé tààrù kó ti yé tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jókòó iná ìtẹ́ ti mọ̀nù èyí tẹ́ mọ̀ náà ni ẹ mọ̀ o la nufarriqu bayna ahadin minhum gbogbo àwọn sọ̀hábí ànábì àwọn lọ̀gá wa o ọwọ́ ọlọ́run lọ́yàn wọ́n pé wọ́n bá ànábì lògbà wọ́n sì pẹ̀lú ẹ̀ pẹ̀lú gbogbo téèyàn fi pẹ̀lú yàn kí ni wọn ò fi pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àṣà àwọn sọ̀hábà ní bí wọ́n bá fẹ́ bá ànábì sọ̀rọ̀ wọn ní bí abi anta wa ummi
àti ìyá àti bàbá mi tí ó bá ṣe ọ́ kọ́kọ́ ṣe wọ́n tí ó bá ṣe wà nẹ́bí àti ìyá àti bàbá mi mọ̀rẹ́dẹ̀ àti fi wọ́n dẹ́mi wà nẹ́bí bẹ́ẹ̀ náà wọ́n fi àwọn ọmọ wọn wọ́n fẹ̀mí tí wọ́n fẹ̀mí ọmọ wọ́n fi dúkìá wọn kò sí tí wọ́n fi kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì náà sì mọ̀ fún wọn ànábì mọ̀ fún wọn débi pé ànábì ní gbogbo àwa tá ń bọ̀ lẹ́yìn gbogbo tó lè ṣe gbogbo tó lè ná kọ́dà bọ́ ná odidi òkè tó tókè Uhudu kò sórí òkò Uhudu Nàìjíríà yìí àmọ́ sí bẹ́ẹ̀ mọ̀ kí sóbìtì lọ́rin iná àbókè Olúmọ lábẹ́kúta àbí ìbòlòkè tó wà ní gbẹ́tí lọ́dọ̀ àwọn mùtàwákìl kíyàn wá kó àwọn òkè ìjọ ní owó gold kọ́nà sójú ọ̀nà tọ́lọ́n ọmọ tí wọ́n ń pè ní owó gold kìí ṣẹgbẹ́ náírà o kọ́dà kìí ṣẹgbẹ́ dọ́là lówó gold ànábìlẹ̀ ni ọba nẹ́rù ẹ̀ sójú ọ̀nà tọ́lọ́n báwọn sọ̀hábí ò ti ní nǹkankan ní ládàtọ̀ gbà kò ní ju ládàádájí kọ́ọ̀pù kan tí sọ̀hábí kìí ṣe sàárà lọ as-sabiquna al-awwalun àwọn alákọ̀ọ́kọ́ owó ọlọ́run bẹ́ẹ̀ ni àwọn náà sì ṣiṣẹ́ tọ̀ wàláhì wọ́n ṣiṣẹ́ tọ̀ ṣé àyín mo ti sọ tán ìyá tí wọ́n tẹ́ òkú bàbá rẹ̀ ọmọ rẹ̀ ń bí ikọ́ àbí ẹjẹ́ ń sọ fẹ́yìn náà wọ́n lọ ojú ogun pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam tí ń jogun ni pé èèyàn lè lọ kọ́ mọ́ bọ̀ wọ́n sì mọ̀ wọn tó tẹ̀lé ànábì báwọn lè lọ káwọn mọ́ bọ̀ èèyàn mélòó nú ẹni tí ń janu ló lè ṣèyún lónìí gbogbo nǹkan bá ànábì bá ti lọ yá àwọn ẹwẹ́ yìí ìṣẹ̀lẹ̀ ńláńlá yìí wọ́n ní ńgbà wọn wá tógun sinmi wọn kálukọ́ mọ̀ wá wo pé yọ́ mọ̀ wọ̀nà pé bóyá èèyàn tòun dé ẹni tó bá ti retí tí ò rí èèyàn tí ẹ̀ wọ́n ti sọ gbà ti gbógun lọ ẹni wọ́n bá rókù rẹ̀ gbénú àwọn tó kú sójú ogun wọ́n wà gbé wálé láti sin nílànà ti ṣẹ̀ríà ogun yìí èsogun tó ti ẹ̀jìnà síbi tí wọ́n ń gbé inú ogun tó súnmọ́ Mẹ̀dínà jùlọ ogun tó wọ́n jà ní Uhudu òkè Uhudu yìí inú Mẹ̀dínà náà ló wà ọjọ́ ń kálukú wọn ó lè lọ pé káwọn orí èèyàn tàwọn ẹni tí ń bẹ láyé ẹni tọ́lọ̀ ti ní ó kúkú ṣẹ̀yídí obìnrin nù ká má tí ì sọ àwọn Abubakar àti Umaru ìyá kan kọ́dà tọ́pọ̀lọpọ̀ mọ́kọ rẹ̀ nù tàn àmọ́ náà àwọn sọ̀hábí ànábì lòun náà radiyallahu anha ni wọ́n lọ orókù ọkọ rẹ̀ orókù ọmọ rẹ̀ orókù ẹ̀gbọ́n rẹ̀ orí mélòó jàmá orókù bàbá rẹ̀ kí ló gúnkù gùn yàmá láyé àti ìsàlẹ̀ àtòkènú nínú kéwú wọn ní al-aslu wal-fari'u al-aslu làwọn tó bí wa al-fari'u làwọn táwa bí kéèyàn wá pàdánù méjèèjì ìjọ kan náà ta ń súnmọ́ ni béèyàn bá ti lọ lé ọkọ àwọn obìnrin ọ̀sẹ́ni ó súnmọ́ obìnrin tó bá mọ́ tí ń ṣe jọkọ rẹ̀ lọ òní ọ mà sírí rẹ̀ jù ìwọ́n náà gbọ́dọ̀ mà sírí rẹ̀ jù kọ́dájà àwọn òbí tó bí ẹ̀yin méjèèjì lọ ọrọ̀pọ̀ ọkọ rẹ̀ náà kí ló kù ọmọ tó bínú fún rẹ̀ ẹni tí wọ́n jọ bí wọn tó jẹ́gbọ́n rẹ̀ táàpé bí wọ́n bá fẹ́ yàn méjì èmi náà ní bọ̀dá gbogbo wọn lọ́lọ́njọ́ kan náà àwọn èèyàn wá ti rò pé gẹ́gẹ́ bí obìnrin àyàn pàmọ́kẹ́ mẹ́jọ wọn ó rí kọ́mọ́ wá collapse kọ́mọ́ wá dákú ìyá yọ dákú ọwọ́ àyà ó rí olóhùn rí ayna Muhammadun sallallahu alaihi wasallam annabida wọ́n ní nǹkan kan ò sí ọlábìkó wọn orí o ọwọ́ mọ́ lọ́bí tí ànábì wá ẹni ó ti rí gbogbo ń tá rí yìí kí ni wọ́n rí lẹ́nu rẹ̀ ọba bú ẹ̀rìn ìwọ́n ń sọ fún ànábì ìjọ pé kullu musibatin ba'daka jalalu gbogbo mùsíbà tó bá bá mi tí è bá ti sára wà ànábì ló ti kàn ní ara mi gbé àwọn yíò lè yọ́ ma fẹnu sọ̀rọ̀ wọn ní lọ́nà tí ọ̀dá àfi ẹni ọba fẹ́ rí bínú ọlọ́run o kakọ́ yà lọ bẹ̀rún náà Abubakari ọmọ bíbí inú rẹ̀ Abubakari gbà fà nábì
ọmọ rẹ̀ àkọ́bí rẹ̀ ò tètè gbà ń bẹ lẹ́yìn àwọn ọ̀tá níjọ wọ́n lọ jagun Bádírù Abubakar tẹ̀lá Ànábì wá ọmọ rẹ̀ tẹ̀lá àwọn Kùrẹ́ṣì wá nígbà padà wá yá Ọlọ́run padà fọ̀nà mọ́mọ̀ yìí náà ọ̀rọ̀ wá kan ọ̀rọ̀ láàrin bàbá àti ọmọ pé bàbá nǹkan kẹ́ ṣẹlẹ̀ ẹ̀mọ́ ní o oníkílọ̀ ṣẹlẹ̀ níjọ́ Bádírù kèéṣẹ̀ kan kèéṣẹ̀ méjì bí n bá wò pé ara àwọn mùsùlùmí tó tẹ̀lé Ànábì wá kan ní ń bọ̀ ìdẹ́mi náà yanjú rẹ̀ pẹ̀lú dàmí nígbàtí ń bá súnmọ́ ẹ̀yìn ní rí ìyà fi dàmí bọ́ ọlọ́mọjà rí náà gẹ̀gà bàbá mi ẹ̀dàkùn kí lọ jáde lẹ́nu Abubakar jọna Abubakar ni wallahi ma ra'aytuka èmi ò rí ọjọ́ ni o ji'ta taqtulu Muhammadan sallallahu alaihi wasallam ọ̀tẹ̀ láwọn tó fẹ́ gba ẹ̀mí lẹ́yìn lọ́rùn Ànábì wà fi ọlẹ́ ọmọ gbáyé èmi ò rí ọ ni o torí wọ́n bá ń pé àwọn sọ̀hábí Ànábì ẹ̀dàkùn ẹjá mọ̀ wọn o ẹjá mọ̀ bí wọ́n ti tó kò sí tí wọ́n ò fi ilẹ̀ fà Ànábì sallallahu alaihi wasallam àti dúkìá àtowó gbogbo tí wọ́n ní èyí tí wọ́n ṣe òun náà ní Ìsìláàmù fi rọrùn fáwa lónìí Bílálì tó jẹ́yàn dúdú bí tiwa yìí ìjọta Abubakar ọlọ kó kalẹ̀ pé ìyà yìí pọ̀ ẹrú ni èèlò lẹ́gbà kóhun náà dọmọlúàbí ó níṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n ma wọ́nyàn nùrùn wọ́n gbókùta ńláńlá léyàn gbáyà torí kíni ẹ̀ṣẹ̀ wó lọ́dá ó tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam àbí Salman al-Farisi láwí èwo la fẹ́ ka nọ́rọ̀ àwọn sọ̀hábà tí ó tó ká bàbá ní ká lo láńgbéjì tiwa lónìí he was a billionaire ní gbòrò Maka àmọ́ kèé sọmọ Maka Salmanu al-Farisi nígbàtàwà náà ń pè lámàáyí ọmọ bìkan ibi ó ti wá ní wọ́n ń pè ní àwọn ará Furs ọwá di al-Farisi wọ́n dáàmà pé kèé sọmọ Maka Salmanu kọ Suhaibu ar-Rumi ọ̀tọ̀ tó níta ti Salman Suhaibu Rumi tí ẹ̀ náà ìtumẹ̀ ní pé bí ó ti wánu ọwá ní owó ìwọ̀sẹ̀ bílọ́ní àgbòrò Maka ọwá àdíjọ́ tí àṣẹ dé pé gbogbo yín ẹ kó Maka yẹ fi lúlẹ̀ fún wọn ara tó jú Ànábì àtàwọn sọ̀hábẹ́ rínú ìlú tí wọ́n ti bí kó wá wọn ọ̀sán kan òru kan lọ́lọ́run pàṣẹ pé ẹ kó mẹ́ fún wọn àwọn onílé ọlọ́nà wọ́n sì gbà fọ́lọ́run wọ́n tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam wọ́n dá gbogbo tí wọ́n ní kalẹ̀ ẹlòmí ń bẹ ìyàwó rẹ̀ lóhun ọgbà onímọ̀ yọ̀ǹda rẹ̀ ọkọ lọ ìyàwó jókòó obìnrin míì lọ ọkọ jókòó inú àwọn tó ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ òun lọmọ bíbí inú Ànábì sallallahu alaihi wasallam ọkọ rẹ̀ lóhun ọgbà ti dádì rẹ̀ ọmọ sì tẹ̀lé bàbá rẹ̀ mu'mina billahi azza wa jalla ọ̀rọ̀ Suhaibu Rumi là ń sọ lọ́wọ́ ká tó kò mẹ́ àwọn ará Maka àwọn wá lọ dènà dé Suhaibu lójú ọ̀nà ní boundary Maka pé agbọ́gbọ̀n náà fẹ́ máa lọ wọ́n wo ń táwọn ó gbé kàngáyà tí ó kà láyá ẹgbẹ́ kí ni wọ́n wí fún jọ náà ataitana sa'lukan la mala lak ọgbà gbégbé ń jọ tó dé àyín aṣọ kan ránran báyà àti bàtà kan jákujàkú báyìí lọ́wọ́ ọwá lówó tẹ́yìn àyọ́wà lọ́nà ọ̀sáyé o àbí tó bá mọ̀ pé ó kó gbogbo owó tó nílùú wà yìí ó kó kalẹ̀ irúgbó ti wọ Mẹ́kà ní ìjọdọ̀ wọ́hun kí èyàn sọ fún wọn náà nísìn ẹnu yìí tí wọn náà níhùn ẹnu bó ti ní tọ́ mọ̀ náà ipé gbọ́ gbogbo ẹ̀ kalẹ̀ ẹ̀wù ká àti bàtà kan tí ó wọ̀ wọlé yìí wọ́n wá wí fún bílọ ní àbẹ́ wọ́n rò pé yọ́ ka Suhaibu láyà ní Suhaibu ní èyí wọn àbó mi wọ́n ní kò jù báhùn náà lọ oní taraktu lakum mali kullahu sẹ́ẹ̀fì mílẹ̀ kí n tẹ̀lá Ànábì bí n bá kó gbogbo owó mi kalẹ̀ fún yín wọ́n ló ti dáa Suhaibu jáde pẹ̀lú ẹ̀wù kan kó Mẹ́kà a billionaire ìjọ tí Suhaibu dé Mẹ́kà Madina tá Ànábì rí báyìí
ìròyìn ti kan Ànábì sallallahu alaihi wasallam ẹgbẹ́ kí l'Ànábì wí fún Suhaybu jọ́nà rabihal bay'u ya Aba Yahya rabihal bay'u ya Aba Yahya rabihal bay'u ya Aba Yahya Abu Yahya ó kì rẹ̀ nù Suhaybu Rumi Abu Yahya oníṣòwò ni ó ti ń ṣòwò tí ń jèrè ọ jẹrú èrè yìí o ọ ṣẹ̀ṣẹ̀ jèrè lónìí ni o kò sí ìta mẹ́nulé ẹjẹ́ ń sọ̀kan sí ká tó padà sínú tírà Mus'ab ibn Umair ọ̀dọ́ lòun bí ọ̀pọ̀lọpọ̀ yìí náà àwọn tó kọ biography Mus'ab wọ́n nígbà tí Mus'ab wà Mákà ọmọ olówó lòun wọ́n láwọn ò rí ṣáàbán ọ̀dọ́ kan tó hánsọ́ọ̀mù jù lọ ọ̀dọ́ kan tí wọ aṣọ tó dáa jù lọ ní gbogbo gbòrò Mákà àti ìyá àti bàbá rẹ̀ olówó ni wọ́n sì fi owó náà kẹ́ Mus'ab ibn Umair Mus'ab náà ọ̀tẹ̀lá Nabi sallallahu alaihi wasallam wọ́n kọ́tọ̀ fún gbogbo resources yìí wọ́n yóò ní kankan mọ́ ìjọ tí Mus'ab ó kú kò ní ju aṣọ tí ń bẹ lára rẹ̀ lọ ọmọ olówó tí wọ́n ń gbé kọ̀sẹ́ni ọwọ́sọ tó dáa tó kọ̀sẹ́ni tí ń lo pàfúùmù tó lóòrùn tó kọ̀sẹ́ni ọ́ ń sọ́ọ̀mù tó ní gbogbo ọ̀dọ́ Mẹ́kà níjọ́ tí ó wà fàyé lẹ̀ àwọn sọ̀hábà bí wọ́n ti rí nù ọ́ Mus'ab kú wọ́n wo kí ni wọ́n fi sin wọ́n ní ọ̀lá sọ míì tí wọ́n bá wá fa aṣọ sí orí rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ó sílẹ̀ tí wọ́n bá fa aṣọ pé ẹmẹ́jẹsẹ̀ òkú ó sílẹ̀ orí ó sílẹ̀ kí ni solution tá Ànábì fún wọn jọ náà Ànábì ní ẹ fa aṣọ kó bo orí rẹ̀ ẹ̀fí kó kó bo ẹsẹ̀ àwọn èyí wọn ni èèyàn máa wá sọ̀rọ̀ ràn wọn sí àfẹ́ni ọba fẹ́ sórí ibò kìí ṣe by accident làwọn sọ̀hábà Ànábì lọ́lọ́run fi wípé radiyallahu anhum wa radu anhu Olúwa láti yọ́nú sí wọn ẹbẹ́ èèyàn ni wọ́n bí wọn náà ti jẹ́ èèyàn yìí wọ́n èé ṣe màláíkà kọ́nà bí wọ́n bá níbì kan tí wọ́n kù sí Ọlọ́run láti yọ́nú sí wọn ẹni Ọlọ́run yọ́nú sí kí ni wọ́n bínú sí ẹni Ọlọ́run lóhun yọ́nú sí tí wọ́n wá ń bínú sí ẹmọ̀ kí náà fẹ́ dẹnu bínú Ọlọ́run torí náà bọ́rọ̀ àwọn sọ̀hábà Nábì ti rínú ọlọ́mọ́sàbà sàlékún yọ́nú rẹ̀ fún gbogbo wọn o àmàyàtọ̀ láàrin wọn o gbogbo wọn lọ̀gá wa o gbogbo wọn lásíwájú wa o wọ́n jíyà nítorí káwọ̀ ọba rẹ̀ sínsìn bá ti ń rí ìsìn lónìí ọlọ́mọ́sà san wọ́n lẹ́san dáadáa torí náà ìtọ́fàánú o walaqad ana al-awan ó ti wá tásìkò báyìí li kashfil qina'i an haqiqatin damigha al-qina' ní tí èèyàn máa fi bojú ó tásìkò ká síkú olójú ẹni ọba sì ń dá nǹkan bò ní ojú ó ti tásìkò tó yá sí o kí la fẹ́ sí sọ lójú ẹ̀ òun ni pé na annahu la tanazu kò yé ṣe dandan ni pé bí n bá fẹ́ fẹ́ràn ara lé Ànábì àbí kí n dọ̀tá àwọn sọ̀hábé àbí nítorí pé mo fẹ́ràn àwọn sọ̀hábé Ànábì àbí kí n dọ̀tá àwọn fámílì Ànábì rárá o méjèèjì ṣe púpọ̀ o méjèèjì ṣe púpọ̀ o ẹni ó bá sì púpọ̀ bẹ́ẹ̀ òun lẹni ọlá o òun lẹni tó là o òun ló dúró lórí tí Ọlọ́run àtànábì fẹ́ o òun ló fi jẹ́ pé ọ̀kan náà àwọn àgbàfà tó ti lọ qala al-imamu Sha'bi náà قال الإمام الشعبي رحمه الله rahimahullah ahla bayti نبيك ولا تكن رافضي ahibba ahla bayti nabiyyika wala takun rafidiyya nífẹ̀ẹ́ àwọn ará ilé àwọn fámílì Ànábì rẹ̀ àmọ́mọ́dí ṣíà o nífẹ̀ẹ́ àwọn ará ilé Ànábì rẹ̀ àmọ́mọ́dí gíní kíní jẹ́ ṣíà òun lẹni tí ó máa sòdì ọ̀rọ̀ sáwọn sọ̀hábí Ànábì àwọn náà wọ́n ń pè ní rọ́fídọ̀ wala takun rafidiyya àṣíà àrọ́fídọ̀ ó kọ̀kan náà wọ́n lẹ́ni ọ sọ wọ́n ní rọ́fídọ̀ òun
ni al-imamu Zayd ibn Ali ibn al-Husayni ibn Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhuma. Zaidu ọmọ Ali tó náà jọmọ al-Husayni tó jọmọ ọmọ annabuwa Muhammad sallallahu alaihi wasallam. Inú àwọn tí wọ́n jẹ́ fámílì annabi ni tí ò síyàn bẹ́. Zaidu yìí àwọn tí ń kọ́kọ́ ń pèrà wọn ní Ṣíà nípìlẹ̀ ara àwọn ọmọ ẹ̀yìn tí ẹ̀ náà ni wọ́n ní wọ́n wá jáde ńjọ́ kan wọ́n sì jáde pẹ̀lú rẹ̀ ọmọ kéwà dánwò ẹ̀yẹn mọ́ yọ ọmọ kéwà dánwò fẹ́yìn afáwọn àfáàyìn ọjọ́ ti pẹ́ táwọn èèyàn ti yọ ọmọ kéwà dánwò wọ́n bá pètè pèrò pé ẹjá bí afáàn question kan èsì tí wọ́n bá dáhùn láàfin mọ̀ bóyá wọ́n gbádùn bóyá wọn gbádùn kọmọ kí wọ́n mọ́ sọ pé sáàfà gbádùn àsó ti pẹ́ Ọlọ́run ní jẹ́yìn ọya bẹ́ẹ̀ ni wọ́n láwọn fẹ́ àwọn bí àfá àwọn ní béèrè kan làwọn fi mọ̀ bóyá wọn tẹ̀lé wọn mọ́ bóyá wọn sì àwọn gbìn gàrí kí ni béèrè tí ṣe tọ́ ní wọ́n bí sí ìdùnjọ́ náà ma ra'yukum fi Abi Bakrin wa Umar ẹ̀ẹ́gílẹ̀ rí sí Abubakar àti Umar ọmọ kéwú fìtínà irú ìjíwọ̀ náà hun tó fi ń fìtínà àfá rẹ̀ ni kódà o kódà ìntọ́ farọ́ fídọ̀nù a Zaidu ni Abubakar wa Umar sahabiyani radiyallahu anhuma a Abubakar àti Umar lẹ́ ń bí mi àwọn ọ̀gá wa àwọn sọ̀hábí annabi àwọn ará alẹ́ annabi àwọ̀ ọmọ wọn sí nǹkan méjì pé èèyàn rí ni wọ́n ọlọ́mọ́sá àbáwọ̀ sàlékún ìyọ́nú fún wọn àwọn ní ṣe ti gẹ́jẹ̀ báyìí àfọ́ ọ̀gbádùn àfọ́ ọ̀gbádùn wọ́n bá túká lẹ́yìn Zaidu wọn sọ jọ náà pé rọ́fàdùtùmúnì ay taraktumuni ẹ sì fi mílẹ̀ ẹmọ lọ́rẹ́nu aláwọn lọ́dá wọn fasummu bidhalika Rafida. Al-Imam Sha'bi ní ẹ̀dàkùn ìmìnà ké fún yín nísìn mẹ́jẹ́ nìkan tọ́ ọ gbọ́dọ̀ fẹ́ràn àwọn fámílì ànábì mùsùlùmí tí ó bá fẹ́ràn àwọn fámílì ànábì èsẹ mùsùlùmí gidi gbangba láti ń sọ yìí gbogbo àwọn tí ó jẹ́ fámílì ànábì tó jẹ́ mùsùlùmí nínú wọn o tó rárá tí àwọn èèyàn ìyànú ànábì ló ti sọ kalẹ̀ pé man abta'a bihi amaluhu lam yusri' bihi nasabuhu kìí ṣe pé wọ́n bíyàn pẹ̀lú ànábì àbọ́jẹ́ fámílì ànábì nìkan lẹ́yìn tí wọ́n bí sọ́wọ́ tẹ̀lé títẹ̀lé yẹn gan ní nǹkan òun làwọn sọ̀hábà fi gbọ̀gá ni wọ́n fi gbáwájú ló fi jọ jẹ́ pé bá bá rí fámílì ànábì tí ó tẹ̀lé ara wọn ni tàbátí yàdá Abi Lahabin wa tabba sẹ́mọ́ bá bú Láhábì ti jẹ́ sànábì he was his uncle ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá ní Abu Lahabi jẹ́ sànábì wa Muhammad sallallahu alaihi wasallam àmọ́ kò tẹ̀lé tọ́lọ̀ fi rán ànábì sallallahu alaihi wasallam ìtẹ̀lá ànábì ni ìfi ọkàn àtara àtowó àti dúkìá àti gbogbo tí wọ́n ní tí wọ́n tẹ̀lá ànábì tí wọ́n lọ̀gánù òun náà sì ni criterion táà fi mọ́tàlá fẹ́ràn tààlà ní fẹ́ràn kọ́dà bọ́ bá jẹ́ fámílì ànábì sallallahu alaihi wasallam gbogbo wa la gbọ́dọ̀ wá nífẹ̀ẹ́ àwọn fámílì ànábì o àwọn tó tẹ̀lé o àwọn tó tẹ̀lé o mọ́ wá jẹ́ nìkan tán pé ńgbà tó ti wá nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì yìí ò gbọ́dọ̀ gba tàbúbákiri o ò gbọ́dọ̀ gba tí wọ́n àfáà ní kò rí bẹ́ẹ̀ ahibba ahla bayti nabiyyika wala takun rafidi ìnífẹ́ ànábì ò necessary lè mí ni ọmọ kórìíra àwọn sọ̀hábé ó fẹ́ràn àwọn ará ilé ànábì bó ti fẹ́ràn ànábì ó sì fẹ́ràn àwọn sọ̀hábé ànábì náà bá ànábì ti fẹ́ràn wọn ànábì nífẹ́ àwọn sọ̀hábà rẹ̀ púpọ̀ o Amr bin al-As radiyallahu anhu náà wọ́n ga wa lọ́gbà hadith yìí wá ó ní bá ànábì tí ma bá wa relate ànábì bí ń bá ń relate pẹ̀lú so many people ìwọ rò pé rúntà ànábì ń ṣe sí mi yìí kèé sí sẹ́lòmí
inú quality tọ́lọ́run bá Ànábì sallallahu alaihi wasallam. Amr ibn al-As ní Ànábì mo so free sa Ànábì bí tí ma ṣe sí mi mo wá wò pé láàrin èmi àtọ́lọ́ èmi là Ànábì fẹ́ràn jù àmọ́ mo fẹ́ confirm ẹ̀ ó ní mo wá ìgbà kan tí ọ̀sẹ́ nìkan kan èmi nìkan àti Ànábì nìkan ẹ máa wo ara ń táwọn sọ abẹ́ yàtọ̀ náà àwọn ìparọ́ o. Amr ibn al-As ní èrò mi tí mi lọ bá Ànábì ní kọ́ confirm fún mi tí ń rò kí ni ń rò èmi là Ànábì fẹ́ràn jù àìrí bó bá ti rí mi bá ti ọ̀sẹ́ ni Ànábì fẹ́ràn tó mo wá lọ bá Ànábì in the hope that yóò kàn confirm rẹ̀ fún mi mo wá ní ya Rasulullah lẹ́mẹ̀kùn kọ́ lẹ́nìkan kùn sí pẹ̀lú wa man ahabbu an-nasi ilayk ya Rasulullah man ahabbu an-nasi ilayk àtàlẹ̀ fẹ́ràn jù ọ̀gẹ́ ìparọ́ ọmọ sí ìparọ́ Ànábì ìparọ́ inú ọjá wọn sọ abẹ́ ọmọ parọ́. Fajabahu an-nabiyyu sallallahu alayhi wa sallam ọ̀fẹ́ mẹ́ni mo fẹ́ràn jù Amr ibn al-As ó ní mo fẹ́ mẹ́ Ànábì ní Aisha ìyàwó mi Aisha mo fẹ́ràn jù radiyallahu anha. Amr ibn al-As ló ń gbogbo ẹ̀yìn kò tí ìbádì náà inú ọkùnrin ni ó yí sọ mọ́mọ̀ pé wọ́n fẹ́ràn àwọn ìyàwó wọn èyí ò nọ́mà ó ní wọ́n tún bí Ànábì pé wa mina rijali nínú àwọn ọkùnrin Ànábì ní mina rijali abuha ẹni mo fẹ́ràn jù nínú ẹ̀yin ọkùnrin bàbá tó bí Aisha náà ni òun l'Abubakar Siddiq kò sí ẹnìkan kódà lójú ayé Ànábì ẹnìkan ọba dùn àwọn nǹkankan bẹ tí ó ti clear téèyàn àfẹ́ni Ọlọ́run tí ọba fọ́nà màlókù ó sì jẹ́ pé ń jọ tí Ànábì ó kó ní Mákà tí ó máa lọ Mádínà òun àti Abubakar nìkan ni wọ́n rìn radiyallahu ta'ala anhu. Ọ̀pọ̀lọpọ̀ riwaya hadithi la máa gbọ́ pé kuntu ana wa Abubakar dakhaltu ana wa Abubakar kharajtu ana wa Abubakar. Ìjọ tààrẹ dé tá Nabi sallallahu alaihi wasallam lè dìde jáde lọ mọ́sálásí lọ ṣe ìmáàmù fáwọn èèyàn ó ní murru Abubakarin falyusalli bin nas Abubakar dá ẹlóhun ní kó lọ ṣe ìmáàmù fáwọn èèyàn ẹ̀tún wá níta lọ̀gá kí ló ọ̀nà wo ni ó tó fi hàn yí pé ọ̀gá ni òun sì l'Ànábì nífẹ̀ẹ́ sí jù l'Ànábì gan fún rẹ̀ sọ sallallahu alaihi wasallam bí ẹ̀ bá sì wo ń tà Ànábì gbé àti Abubakar gbéṣe ń gbèsè ayé Ànábì ó tó bẹ́ẹ̀ o ọ̀kan mọ́ sọ fún yíò pé yẹn ní òun orí ọmọ tó ń bínú ni ọwá pa Ànábì wọ́n ma wá gbáyé kí ló ń ṣe láyé radiyallahu anhum wa arda torí náà méjèèjì ni ó ṣe o nífẹ̀ẹ́ àwọn ará ilé Ànábì àwọn ọmọ Ànábì sallallahu alaihi wasallam àwọn bàtàn Ànábì ọmọ ẹ̀gbọ́n Ànábì ọmọ àbúrò Ànábì tí gbogbo wọn jẹ́ mùsùlùmí bó ti wá nífẹ̀ẹ́ wọn náà àwọn kan lọ́lọ́run yàn tí wọ́n kún Ànábì sallallahu alaihi wasallam àbí kó nífẹ̀ẹ́ àwọn náà kó tó àwọn náà sí kò tọ́lọ́wọ́n bá tò wọ́n sí àwọn tọ́lọ́ ní Muhammadun rasulullahi wallazina ma'ahu àwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn tọ́lọ́ ń dájú ọ̀rọ̀ pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati plural lọ́lọ́run ló ń bí gbogbo ẹ̀ kò pé wà Ànábì nìkan àwọn àwo ni wọ́n sọ Ànábì àtàwọn àwo ló di plural tí Al-Qur'ani fi ń pé mo pé dẹ̀ra mi lẹ́yìn lórí mo yọ́nú sí tẹ́ ń ṣe lónìí àwọn sàhábì Ànábì náà lọ́mọ́sá sàlékún lọ́nà rẹ̀ fún náà. وتتأكد أهمية بحث مثل هذا الموضوع وفي هذا الوقت بالذات نظرا للواقع الملموس في كلام دعوة بعض المنتسبين إلى السنة ممن لا يعرفون الشيعة حقا إلى تماسك خطوات الفرقة الرافضية وخطوات ودرع إليه سواء في أصوله أو فروعه تحت شعارات التحريم بين أفراد الأمة
والدعوة إلى وحدتها والتعاون فيما اتفقنا عليه وغير ذلك من الدعوات. nínú tí ó fi ṣe pàtàkì irú tírà tá bẹ̀rẹ̀ sí kí lálẹ́ yìí ẹ dákun gbogbo ẹ̀yin àfáà náà bọ́ jẹ́ tírà yìí bọ́ jẹ́ míì náà àsìkò yìí ló yẹ gbé tírà tí ó máa sọ bó ló yẹ kí mùsùlùmí ó rí àwọn sàhábì ànábì lásìkò tí irú fìtínà báyìí bá wà ń ta. Al-Imam Sufyanu Thawri nínú àwọn àgbà àfáà wa tó ti lọ rahimahullah, Al-Imam Sufyanu ní máa pé idha kunta bil Kufa fahaddith bi fadaili Uthman wa idha kunta bish-Shami fahaddith bi fadaili Ali radiyallahu anhuma. Àwọn àdánwò yìí ń jọ tí ọkọ̀ bẹ̀rẹ̀ àwọn ìlú tó ti bẹ̀rẹ̀ nù al-Kufatu wash-Sham. Àwọn Ṣíà àwọn tí ń kọ́ ọ̀tá Abubakar làwọn, ọ̀tá Umaru làwọn, ọ̀tá Uthmanu làwọn, àwọn jáde láti Kúfà nílẹ̀ Iraq. Àwọn kan náà wá tara àtajù, irú ìtara àtajù tí wọ́n náà ń ta lónìí tó ma bú Ànábì Ìsá, Mùsùlùmí gidi ebú Jésù o, sọ gbọ́n tí mo wí. Ànábì Ìsá ọ̀gá wa ní o, aṣáájú wa ní o, alayhi salatu wassalam. Àwọn kan náà wá tara jùgá ẹ̀sìn bú Abubakar ọ̀gá wa, ẹ̀ ń bú Umaru ọ̀gá wa, ẹ̀ ń bú Uthmanu ọ̀gá wa, àwọn náà sì máa bú ẹni tẹ́ pàtàkì òun Aliyu bin Abi Talibi, àwọn là ń pè ní Nawasibu. Àwọn jáde láti ibi nílẹ̀ Sham ibi àwọn ti bẹ̀rẹ̀ nù, ibi wọ́n ń pè Syria lónìí. Sufyanu Thawri wá ní ìwọ̀n gba gbogbo àwọn àfáà márùn bọ́ bá bára rẹ ní Kúfà, hadithi tí ó ma fi ọlá àti po Uthmanu rinlẹ̀ ni ó ma ké fáwọn èèyàn o, yẹn ni pé tí ó ma kàntà wíkú tí wọ́n ń wí Kúfà. Bàbá wá kún Kúfà tó dé Ṣáàmù ń kọ́ fahadith bi fadaili Aliyi, in tí ó ma fi pò àtọ́lá fún Aliyi bin Abi Talib rinlẹ̀ radiyallahu anhu ni ó ma ké Ṣáàmù. Ìyẹn ni pé aṣọ ọ̀gbàlá dá fún ìgbà. Láàrin yìí ẹjá pàkíyèsí kan, nǹkankan bẹ tí ó gbajúmọ̀ ilẹ̀ Yorùbá ń bí, unfortunately a mọ̀ ìpìlẹ̀ rẹ̀, ó bá pé a mọ̀ ìpìlẹ̀ rẹ̀ ni àbá ti kó sínú ẹ̀. Sẹ́mọdún tó ń pè ní káyókáyó, káyó inú oṣù wo ní? Inú oṣù Muharram, ọjọ́ kèlónú Muharram, al-Muharram kẹsẹ̀ Muharram, al-Shahrullahil Muharram, ó pọ̀ oṣù náà al-Muharram náà. Inú ọjọ́ kèló? Ọjọ́ kẹwàá, Yawm Ashura, òun náà wọ́n ń pè lọ́jọ́ kíní? Ọjọ́ káyókáyó. Ìgbẹ̀yìn náà kéwú dé yìí, kí l'Ànábì ní a máa ṣe ńjọ́ náà? Ẹ sọ̀rọ̀ sókè àbí á fún yín máìkì ní? Ànábì ní agbáwẹ̀ ní òrújú rárá pẹ̀lú. Ànábì ní ẹ máa gbàwẹ̀ ní. Kọ́dà Ànábì ní bóun bá di ẹ̀mí òun ó tún gbàjọ́ kẹsàn kóun tó gbàjọ́ kẹwàá. Àwẹ̀ l'Ànábì ní àgbàjọ́ Àṣúrà. Káyókáyó àtàwẹ̀ sí word and opposite fún ẹ̀dà lóhun bó ti rí náà nù. Bóò ni ọjọ́ gbàwẹ̀ bóò ló ṣe wá di ọjọ́ káyó mọ́ wà lọ́wọ́ tàà fúra. Ẹlòmí láníyàn dáadáa kọ́dá ń gbàtà wà ń kéèké mọ̀ bóyá Abdulsalam ìmọ̀bẹ́yà yìí gbẹ́júmọ̀ yìí àbáwà bá kéèké àwọn òbí wa tẹ́rí ẹran léyá sẹ́mọ̀ pé bí oṣù kan ní síra wọn, oṣù kan díjọ́ méjì ní oṣù kan gẹ́rẹ́gẹ́ ni ẹmọ̀pọ́jọ́ kẹwàá Dhul-Hijjah ní iléyá, ọjọ́ kẹwàá Muharram ní káyókáyó, oṣù kan gẹ́rẹ́gẹ́ ní bẹ ní wọ́n tọ́jú orí ẹran
kí tó ní ẹsẹ̀ ẹ̀yìn náà gbẹ́jú bá kọ́nà wọn mọ̀ ya nígbàtí ò sí refrigerator tí wọ́n kò sí freezer wọ́n ní bí wọ́n ṣe preserve rẹ̀ ní ìmọ̀ tí wọ́n náà gbà náà ó kò sí tòsí iná ẹ ma wọ́n rẹ̀ báyìí ni wọ́n ní jẹ́jẹ́ ó díjọ́ gíní ó díjọ́ káyókáyó ẹ wà jẹ́ yóò ẹ jẹ́ wọn péjọ káyókáyó èé ṣe tí ìjọ gbààwẹ̀ bóò ló ti di gíní káyókáyó ìtọ́fà alákéwú débẹ̀ yìí o nínú tí àwọn tí máa sọ̀sọ̀kú sáńpa àwọn sọ̀hábí ànábì tí wọ́n ń pèrà wọ́n ṣí àti àwí inú tí wọ́n máa ṣe òun ni pé àwọn tó ṣẹlẹ̀ lọ́jọ́ káyókáyó yìí pọ̀ ara ń tó ṣẹlẹ̀ ń jọ náà òun ni gbọ́jọ́ yìí ni wọ́n pa ọmọ ànábì tá ń pè ní gíní tá ń pè ní al-Husaynu ibn Aliyyin radiyallahu anhuma ọjọ́ yìí làwọn ọ̀tá pa gbogbo mùsùlùmí ló sì gbọdọ̀ bá nínú jẹ́ tó lọ mọ̀ yíò náà májì wọn máa parọ́ fún ọ gbogbo mùsùlùmí ní rẹ̀ gbọdọ̀ bàjẹ́ pé wọ́n sì ṣe báyìí fún ọmọ Ànábì sallallahu alaihi wasallam àmọ́ ìtàn tí ò rújú ni àwọn àwo lọ́dẹ ọmọ Ànábì tí wọ́n eré pa torí ìlú tí wọ́n ti pọ ọmọ Ànábì yìí majority àwọn tí ń gbé bí àwọn Ṣíà ni kábà pé àbíbi táwọn tí è ṣe Ṣíà wà ní wọ́n ti wá mú àmọ́rọ̀ ọjọ́ mi lè yùn ibi tá a fẹ́ lọ ń bí yìí ni pé àwọn tí wá mú wípé tó bá ti di ọjọ́ yìí o ọjọ́ ìbànújẹ́ ni o ọjọ́ kíni ọjọ́ ìbànújẹ́ mọ̀ sunkún ẹlòmí ọwọ́ bẹ yóò fi yára ẹ̀ láà ọmọ kéèkèé tẹbára ọmọ kéèkèé tí wọ́n dá ọ̀bẹ dé lábá ìtẹ́jẹ́ ọmọ sí ní tọ́lọ́wọ́ ọ̀bẹ wọn búlálà lẹ́lòmí ọmọ kóbó rẹ̀ tí ó sì máa gbin sínú ń dùn àmúrò gọ́nà àlìjẹ́ nánú ọlọ́mọdé yóò sí náà àwọn gbà pé ọjọ́ ìbànújẹ́ ni ńgbà tí àwọn kan wá rí wọn àwọn làwọn wá wò pé òkè àwa náà sì kàntà yín àwọn ni nàwá síbù ta wíhùn àwọn tó tara jù wọ́n tara gbá wọn kan bá Abubakar àti Umaru àwọn náà láwọn máa bú Àlí ìsìnà méjèèjì àtẹni tí ń bú sọ̀hábẹ́ àtẹni tí ń bú ara lé Ànábì ọ̀nà ànú méjèèjì àwọn yíò làwọn wá ní ọ̀dá kò sí tó kù jù pé sáwọn láwọn máa banújẹ́ jọ òní àwọ́ sọ́dọ̀jọ́ celebration káyó ayò èwo ló wá sùn wọ́n bẹ́ ẹni tí ń bọ̀ bẹ́ ya rẹ̀ lá àtẹni tí ń dunnú jọ tí wọ́n pọ̀ ọmọ Ànábì èwo lọ́dá kò sí ìtọ́dá mẹ́ kò sí ìtọ́lọ̀ ń bẹ̀ yí mẹ́ òun la fi ń pàrọ̀ ẹ̀dàkùn ẹjá tún kí ní yìí náà sí àwa lè má mọ̀ history tó wà behind rẹ̀ in tó wà behind káyókáyó gbogbo bí wọ́n bá ti ń ṣe nù o ìpìlẹ̀ rẹ̀ nù o pé afẹ́ fi kàńtà àwọn tí wọ́n ní àwọn ọmọ ìbànújẹ́ lọ́jọ́ yìí àwọn sọ ọdọjọ́ kíní ọjọ́ oúnjẹ ọjọ́ ẹ̀kọ́ yáyáyá ọjọ́ ọdún lò nínú oúnjẹ ni kó jẹun kó yó ni gbogbo ẹni tí ó bá ti máa tẹ̀lé ní tí mo wí fún yín lẹ́ẹ̀kan mo ní kí ní jẹ́ ìsìláàmù kí lọ́lọ́run wí bó l'Ànábì ṣe bẹ́sẹ̀ tí máa yẹ̀ díẹ̀díẹ̀ nù yọ́ wà padà yẹ̀ débi páwọn èèyàn gbàgbé ìpìlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá lẹ́lòmí ọmọ ṣe káyókáyó mọ́ lónìí yọ́ sọ díjà kọ́nà mo jẹ́ ẹni tó bá mi jà sí rí tó bá mi jà torí ẹ̀ ló sọ ní wọ́n mọ́ ṣe káyókáyó mọ́ àwa ń gẹ́ bí àmánà tí ń bẹ lọ́rùn tiwa tí Ọlọ́run bá fi mọ̀ wá ànígbé pamọ́ ò àwa kápá kọ́ gbà bọ́ bá gbà alhamdulillah bọ́ bá sì gbà kó lọ pàdé iṣẹ́ rẹ̀ ní ọ̀dọ̀ Ọlọ́run àmówù wá aljanna Ọlọ́run ròyìn rẹ̀ ó ní arduha as-samawatu wal aljanna fẹ̀ gbogbo sánmà àti ilẹ̀ tí ìgbà tábàpá mọ̀ pé ẹmọ́jà èèyàn pọ̀ mẹ́ ò káyọ̀ ọkọ̀ máa dìbáyọ̀ àyè ò lè tán lálìjanna
èyí ò ní tẹ́ bá rí táwọn àfáà tí wọ́n ń ṣe lọ́tàn tí wọ́n ń ṣe lóru wallahi ò lè dí àfáà kan lọ́wọ́ kọ́ mọ́ wà àlìjánnà tiẹ̀ without you yọ́wọ̀ lábàgbé bàbá kú tẹ̀lé wọn ó lé wọn padà níbo torí ẹjá máa bára wa sòdodo ọ̀rọ̀ ńgbà míì ẹlòmí ó rò pé òun ṣe fẹ́fọ̀ fáàfáà tó ń gbọ́ wà sí rẹ̀ ní wọ́n ló ń ṣe fẹ́fọ̀ fún rẹ̀ sẹ́rí pàáfáà ti wíjẹ ẹ̀hún ọgbọ́ o ládàá rẹ̀ pé yọ́ gbà pé pérépéré ọlọ́run ò ní máa wọn èèyàn mélòó lọ́gbọ́ wà sí kọ́ wá pé iye ládàá òní ọgbà kí lè rí ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ní ọlọ́run fi hàn ń jọ kan òun ráwọn ànábì ọlọ́run nabiyyun wa ma'ahu nafarun nabiyyun wa ma'ahu nafaran wa nabiyyun wa laysa ma'ahu ahad ọlọ́run fa ànábì ọlọ́run kan hàn mí bó ti jíṣẹ́ tó ẹnìkan lọ́gbà ànábì ọlọ́run mí bó ti ṣe tó èèyàn méjì ló tẹ̀lé ànábì ọlọ́run mí ẹnìkan kan ti ẹgbà ṣe èyí ń gbé ọmọ já ànábì ọlọ́run kò gbé ọmọ já ànábì ọlọ́run torí náà ẹ dákun ẹjẹ́ àṣàtúnṣe rẹ̀ o wọ́n lè láníyàn dáadáa àmáníyàn dáadáa nìkan ò tó àníyàn dáadáa nìkan ò tó àbí kéèyàn ó tẹ̀lé lánàá tọ́lọ́run àti tọ́lọ́run fi rán ànábì sallallahu alaihi wasallam náà. لقد اتبعت في إعلان هذا الكتاب مع مسلمة له خطة مفصلة فالنظر في مقدمة فتنكيل فيه مع بيان أهمية الموضوع تعريف كل من الآل والأصحاب لغة واصطلاحا تليهما الفصول الرئيسة للكتاب وهي àlàyé ń táwà bá nù tíra yìí gẹ́gẹ́ bí ìṣe gbogbo ẹni tí ń bá ń ṣe tíra prófèsì tíra là sí ń kà lọ́wọ́ yìí ibẹ̀ láti wá sọ kí lọ bá nù tíra yìí òun náà làfá kàtẹ gbọ́ yìí kí làwọn tí ẹ bá nù tíra yìí tá máa kà pẹ̀lú ògbọ́lọ́n ìjọ tọ́lọ́mbá tó ní kárí kàtán àkọ́kọ́ ni tá kọ́ wọ̀ lẹ́yìn tá bá ka mọ̀kọ́dímọ̀ prófèsì yìí tán òun ni pé kọ́mọ̀ bá dàrú kí ní ń jẹ́ pé èèyàn jẹ́ fámílì ànábì tọ́rọ àwọn kan náà ń parọ́ lónìí pé fámílì ànábì làwọn agbọ́dọ̀ mọ̀ definition ta ni fámílì ànábì sì ti yàn sallallahu alaihi wasallam àákànù tíra yìí in tí ó jẹ́ ká máa mọ̀lẹ́bí ànábì lélẹ̀ fámílì ànábì lélẹ̀ wa man humu sọ̀hábà ta ní ń jẹ́ sọ̀hábà náà eléyìí ni òyí àwọn kan ni wọ́n ń pè ẹwà ní àwọn sọ̀hábà ọlọ́run yọ́nú sí wọn ìbára wọn náà lọ́lọ́ ní àwọn manáfìkì ń bẹ Mádínà manáfìkì ò sí nú sọ̀hábà ò bọ́ bá mọ́ lọ́mọ́ o definition sọ̀hábà ọyọ kíni kó ọyọ manáfìkì kó manáfìkì lẹni tí ó fojú ṣe tànábì tí ò fi nú ṣe tiẹ̀ nítorí ó fi mọ̀ ní pé ara wọn ìjọ tí wọ́n kú táwọn náà ń rò pé àwọn ará ànábì tàn ànábì fẹ́ lọ kírun sí wọn láọlọ́ ní láyé ọgbọ́dọ̀ débi sàárè wọn mọ́ ọgbọ́dọ̀ débi òkú wọn mọ́ àwọn yíò ń kàn fojú tẹ̀lé ọ ni táwọn yíò láwà mọ́ gbọ́n bẹnu sọ̀hábà kò sí mùnáfíkí nínú kíni nínú sọ̀hábà ànábì torí náà definition ta ni family definition ta ni sọ̀hábà ànábì àákànù tíra yìí náà. وهي آل البيت وحقوقهم الشرعية lẹ́yìn náà bàbá mọ̀ wọ́n tán a wà mọ̀ kí ni ráìtì wọn tí wọ́n ní lọ́rùn ẹ̀mí àti wọ́n ẹ̀tọ́ wo làwọn fámílì ànábì ní tó pé bàbá fún ọlọ́run ó bí wá o ẹ̀tọ́ wo làwọn sọ̀hábì ànábì ní lọ́rùn wa tá a bá fún wọn ọlọ́run ó bí wá o náà. الصحابة ومكانتهم náà. الآل والأصحاب قرابة ومحبة. lẹ́yìn yóò láwà bọ́ síbi ojú ọ̀rọ̀ gan àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábé kí lè rí pé olùfẹ́ ara wọn ni wọ́n o ọ̀rẹ́ ni wọ́n o ọ̀rẹ́ wọn ṣe tí wọ́n ilọ̀ gbọ́lọ́wọ́ o má sì jẹ́ kàyéfì fún ọ ta ní ẹjá bí èèyàn bá jọ gbé kò sí èyí tó wá burú ni nídìílé tí náà lónìí kí n fi wọ́n náà sàpèjúwe bó tí ń gbọ́ mi náà àwọn àjà kan tó ti lọ lẹ́yìn 100 ọdún ọgbọ́ pé bàbá ẹnìkan báyà láyẹ ẹnìkan jà
wọ́n ti wá parí rẹ̀ wọ́n tó bí ẹ̀yìn ẹnìkan wá dé lónà wá dá nǹkan dàmú ẹni ọmọ kí bàbá ilé ìlò ṣe ọfẹ́ tún lè ṣe nù àbọ́fẹ́ dàrú gbogbo ẹni tí ń bá ń wú ìtàn tí ó ti kú táwọn sọ̀hábà tí ló ti kú táwọn ará alẹ́ ànábì ló ti kú pẹ̀lú ẹ̀rí kí ni gbogbo attitude wọn ìlú ìgbésí ayé wo wọ́n gbé lẹ́yìn ìgbà tí a bá ti ẹ̀ ní àpọ́yẹ́ nìkan síra wọn gbọ́ pẹ̀lú ẹnìkan bóò ni wọ́n padà gbáyé tí wọ́n èkó láyé tí wọ́n wà dé lẹ́yìn ẹgbẹ̀rún ọdún tó máa wú in tí wọ́n ti bò pẹ̀lú ògbọ́ ọlọ́run àárí kànú tí ó rà náà. أبرز وسائل الشيعة في نشر عقيدتهم والمقترحات العلنية للولايات الشيعية. pẹ̀lú ògbọ́ ọlọ́run a sì mẹ́nubà díẹ̀ náà ọ̀nà tí àwọn èèyàn fi ń kó sọ́wọ́ gbogbo àwọn ròrí kíròrí àti sọ̀kan bẹ̀lẹ̀ kan ẹ̀wà scholarship wá tí ọ̀nà sábẹ̀ jáde Nàìjíríà má jáde kí jáde o inú àdánwò tó bọ́mọ Nàìjíríà afẹ́jáde lẹ́lòmí lọ pọ́wọ́ ní ọ̀ráyè jáde máa o a máa lẹ́rí lórí ẹ̀ pé à ń wá scholarship lọ lẹ́lòmí torí ẹ̀ ní fi ń lọ kéwú tí ó kó bá yàtọ̀ ọ̀run rẹ̀ o ni wọ́n fi ń sọ fún un pé kọ́ máa ṣépè lẹ́ni ànábì fẹ́ràn jù yà ńlá wa Aisha tóun náà ṣépè lé o ẹni ọmọ ṣépè lábúbákiri ẹni ọlọ́run tá ànábì lóun fẹ́ràn jù ẹ dákun ẹ̀yin ọ̀dọ́ ẹ farabalẹ̀ o farabalẹ̀ o ẹgbọ́n tá ànábì wí o sallallahu alaihi wasallam ànábì ní inna nafsa lan tamut ànábì nínú tí Ruhul Qudus tí Jibrilu wá sọ fún mi lọ́dọ̀ ọlọ́run ni pé látọ̀dọ̀ ọlọ́run ni pé ẹ̀mí kan ní kú tastawfi rizqaha àfikọ́ náà tọ́lọ̀ ń bá kọ fún tán ẹnìkan ò lè náà jẹ́ wallahi ẹnìkan ò lè náà zìkì rẹ̀ tọ́lọ̀ ń bá kọ fún ọyọ́ gbá ọ má sáré kárí o ní ẹ̀bá rí bọ́mọ Nàìjíríà tí ń sáré kárí lónìí ó burú o àwọn kan ni wọ́n tà lọ Ukraine bí wọ́n ti ń jagun nísìn àwọn ọmọ Nàìjíríà ń bẹ náà àwọn tí wọ́n ń gbé máa lé lọ́wọ́ àwọn ni Russia ọ̀pọ̀ yanjú kó tó kan ẹ̀kan rẹ̀rin ni ẹ̀yìn náà ọmọ ẹgbọ́n núrò ìbò ti rí nù à ń wá asáfẹ́kù Nàìjíríà ilé náà ni ó débẹ̀ tán ni wọ́n nítọ̀ kò síṣẹ́ kan yá yóò ìbọn lọ́wọ́ o gba àwọn tó kọ́ ọwọ́ ọlọ́mọsá làwọn o a máa ń kìlọ̀ fẹ́yìn náà o a kìlọ̀ fún yẹn gbọ́dọ̀ wà desperate ẹbí pé ẹlòmíràn kóhun sá tiẹ̀ jáde kóhun sá jáde kó Nàìjíríà yìí bá bá gbé Nàìjíríà sẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ lu ayé àlìjánà Nàìjíríà lẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ lu o bí wọ́n ti ń wò pé iná ní Nàìjíríà ni lọ́dọ̀ àwọn alára bòmíì àbí àlìjánà làwọn ń wò wá o gbogbo ń tọ́lọ̀ ń bá ṣe fún yàn kéèyàn lè dúpẹ́ ó sì láyọ̀ ọkàn èyí tí ò tí tó yọ padà tó yọ sẹ́kù sáni sùúrù má sáré káré o ẹ̀rọ àwọn ọ̀nà wọ̀nyí ájú ẹ̀díẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fi kó sọ́wọ́ ọlọ́mọdéwà náà kó sọ́wọ́ o náà ó ti tó báwọn náà mọ̀kọ́dìmọ̀ náà ti tó báwọn pẹ̀lú ògo Ọlọ́run àwọn tí a máa kà láti júwe rẹ̀ yìí á dànù dóńtò ní láti alámọ̀fàyè béèrè kalẹ̀ ìbéèrè lè jẹ́ lórí ń ta kà ó lè jẹ́ lórí nǹkan míì tó ti ń wá opportunity àti béèrè pẹ̀lú ògo Ọlọ́run ká bọ́ sínú ìbéèrè àti dáhùn báyìí hadha wallahu a'lam wa sallallahu wa sallim wa barik ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in gẹ́bà ti wí dárùsù yìí kìí ṣe tààyàn ọmọ ilé kéwù nìkan ò torí náà ẹgbẹ́ kébèrè ọkárí àwọn tí wọ́n ṣe ọmọ ilé kéwù náà bẹ́bá ní bèèrè kọ́dẹ̀ fún wọn ní priority ẹ̀yàn ọmọ ilé kéwù ẹ̀yàn ọmọ rí wa níjọ́ mi lẹ́yìn eléyà bí ẹ̀rọ àwọn àfáàyín lẹ́mọ̀ bèèrè àmọ́ bá ìpé ọmọ ike kò sí bèèrè ńlẹ̀ àfi tọmọ kéwù náà wọ́n bèèrè o ẹ̀bá ti gbá bí mẹ́ta ẹ̀dánudó káwó time tàbá dáhùn yóò tàbá jọba tó kù